Aláròyé máa wí o. NAFDAC àti ọjà ìgbàlódé Ìdúmọ̀tà tí wọ́n ti ń ta ayédèrú oògùn òyìnbó pa lẹ́kọ̀ọ́, èyí lohun tó ṣẹlẹ̀ gan-an. Àjọ tó ń rí sọ̀rọ̀ oúnjẹ jíjẹ àti mímu lórílẹ̀‐èdè yìí, National Agency for Food and Drug Administration Control (NAFDAC) ti lọ ti ọjà ìgbàlódé kan tó wà ní Ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́ pa lẹ́yìn tí wọ́n ti rí ẹ̀rí tó fẹsẹ̀ múlẹ̀ dáadáa pé ayédèrú oògùn òyìnbó ni wọ́n ń tà níbẹ̀. Aláròyé gbọ́ pé ọjọ́ àìkú Sunday ọjọ́ 9 oṣù kejì ọdún yìí ní ikọ̀ amúnifọ́ba àjọ NAFDAC èyí tí Sábà Muhammed ṣáájú lọ ti ọjà ìgbàlódé náà pa. Sábà ló fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀ fáwọn oníròyìn lọ́jọ́ Ìṣẹ́gun Tísídẹ̀ẹ́ ọjọ́ 11 oṣù kejì ọdún yìí sọ pé kì í ṣe ọjà Ìdúmọ̀tà yìí nìkan làwọn ti pa. Ó ní àwọn ti ọjà ìgbàlódé kan tí wọ́n ń pè ní Ariaria nípínlẹ̀ Abá àti èyí tó wà ní Onitsha nípínlẹ̀ Anambra pa pátápátá. Gẹ́gẹ́ bí ó ṣe wí, ó ti pẹ́ tí a ti ń fimú fúnlẹ̀ káàkiri nípa àwọn afurasí ọ̀daràn kan tí wọ́n ti jingiri nínú òkòwò ayédèrú oògùn òyìnbó lórílẹ̀‐èdè yìí. Bá a kò bá tètè gbé ìgbésẹ̀ gidi lórí ọ̀rọ̀ wọn, wọ́n ti fẹ́ máa ṣàkóbá ńlá fún ètò ọrọ̀ ajé ilẹ̀ wa. Ọ̀pọ̀ nínú àwọn ayédèrú oògùn òyìnbó yìí ló jẹ́ pé láti ọjà Ìdúmọ̀tà lẹ́kọ̀ọ́, Ariaria ní Abá àti Onitsha nípínlẹ̀ Anambra ni wọ́n ti ń wá. Ṣọ́ọ̀bù tó lé ní 5,000 láti tì pa pátápátá nítorí wọ́n ń ta àwọn ayédèrú oògùn òyìnbó níbẹ̀. Ẹ̀ẹ̀kan náà la lọ fọwọ́ òfin mú àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà. A máa tẹ̀síwájú nínú gbígbógun ti àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà títí tí a máa fi gbá wọn wọlẹ̀ po. Kì í ṣe pé àwa nìkan là ń ṣe iṣẹ́ náà. Àwọn agbófinró orílẹ̀-èdè yìí wà pẹ̀lú wa ló ṣe rọrùn fún wa láti ṣe. Ṣáájú àkókò yìí ló jẹ́ pé a ti ṣèwádìí dáadáa nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún tá a sì ti rí ẹ̀rí gidi nípa àwọn afurasí ọ̀daràn tí wọ́n ń ta ayédèrú oògùn òyìnbó láwọn ọjà náà. A máa yẹ àwọn inú ṣọ́ọ̀bù tá a ti tì pa yìí wò dáadáa tá a sì máa wo àwọn tó ní ayédèrú oògùn òyìnbó nínú wọn. Lẹ́yìn náà la máa fi ọwọ́ òfin mú àwọn afurasí ọ̀daràn tí wọ́n ní àwọn ṣọ́ọ̀bù náà. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.